Mr. President. Hakuna foreshortening. Hakuna foreshortening. So what happened for foreshortening? What happened for foreshortening now? Leave him up. See what happened for foreshortening? See him. Come on, leave him there. Make it there. See him. See him. Materials. Foreshortening everywhere. See what happened for foreshortening? About last street. Man for look foreshortening. See what is happening. And this foreshortening. Man for look foreshortening. Gone everywhere. This is what is happening at foreshortening. All the votes casted in favor of Labour Party, the gunshots in people will be. They quickly changed everything. Swapped all the votes, took them out, threw them into the gutter, and replaced them with other ones. The resilient youths of the streets dug deep into the gutter and brought them out. Yeah, happening live. Hello, mo kí wa o gbogbo ibi kíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí orúkọ tèmi ò yí padà Yèyé dára kòwé ẹ̀yin èèyàn mi ò lẹ tí ń rí tẹ́ tí ń gbé tí rí bó ṣe ń lọ wọ́n ti dàbòrò wọ́n ti gbé bòlò wọ́n ti fàbò ya wọ́n ti dàbò sínú gọ́tà wọ́n ti pòbò mẹ́rẹ̀ wọ́n ti jíbò wọ́n ti dáná súnbò wọ́n ti kíkì ìbò dànù orúkọ tèmi bá mi. Àwọn ọmọ Nàìjíríà ti ya wèrè mọ́ra wọn lọ́wọ́ ẹ bá wa pé panápaná o ta ló máa mú wọn sọ Nàìjíríà is Nigeria a country? No, never a country and it will never be. Jesus Christ, even 2023 pẹ̀lú bí gbogbo yín ṣe travel out tẹ́ ẹ jáde tẹ́ ẹ ṣe meeting lọ́tún tẹ́ ẹ bá dé ìsìn ṣe meeting bẹ́ẹ̀ ṣe ń lọ France lẹ́ ń lọ Canada lẹ́ ń lọ gbogbo ẹ̀ still pẹ̀lú gbogbo òyìnbó òfò àkàdánù tí gbogbo yín kọ́ tẹ́lẹ̀ kàwé tẹ́kájú ìwé àtẹ̀yìnwé gbogbo leaders òfò àkàdánù ní Nàìjíríà ibi tẹ́ ṣe wojú kan tẹ́ ṣe wà ní ìgbà táwa kékeré bó ṣe ń ṣe náà ló sì ṣe wà kò sí yàtọ̀ kankan bẹ̀rẹ̀ rádaràdà rédèrèdè no improvement abálájọ tí Nàìjíríà wọ upgrade. Gbogbo nǹkan lẹ fi lulẹ̀ lẹ fi wà backward even in 2023 ẹ wo bí INEC ṣe conduct election in Nigeria. This baffle me and it's a slap and a disgrace to Nigerian government and all Nigerians as a whole. Kí ló dé ṣán fi ṣe yín ni you see àwa wítọ́ alọ́fọ̀n ti kò sí gbẹ̀gì kẹ́lẹ́ kó kẹ́kọ̀ọ́ ẹ̀ lẹ̀ kó ní kálukú máa bá tiẹ̀ lọ kí improvement tiẹ̀ lè bá gbogbo everybody irọ́ ẹni dododo àfi tẹ́ bá kú pọ̀ ẹjọ́ ọmọ mi àti dáadé mi wíwọ́n bá àwọn nǹkan tẹ́tí gbọ́ tẹ́tí rí nípa election wọn tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣé ẹ ti rí pé election wà irọ́ ni now no election in Nigeria ṣé àwọn pàtì ibìkan ní polling unit kan tó jẹ́ wípé presidential kìíní tó máa tọ́ǹbù lé lórí wà láì kò sí material kò tí ì dìé wọ́n ní INEC sọ fún wọn pé ní ọ̀dà wọn tó bá fẹ́ dìbẹ̀ kó máa di anything lọ́bẹ̀ àìmọye polling unit ní ò ti sí Labour Party ń bẹ̀ tán náà ti ṣéǹjì kìíní mọ́ wọn lọ́wọ́ ẹjẹ́ àti ẹ̀fí tàwọn ẹlẹ́ ẹjẹ́ àsọ tíátíá Lagos scatter of lélélélélélélé gbogbo nǹkan Èkó ló máa ń yàtọ̀ kí ló ń ṣẹlẹ̀ àwọn ọmọ Tinubu tí ya wèrè sí ìgboro gan ni o kí ló dé bó ṣe ń gbébò náà ń jíbò gbé náà ń gbébò lọ náà ń dáná sùnbò náà ń jùbò sí gọ́tà ẹ gbádùn o Ọlọ́run fọ́ o ṣé ni wọ́n tún fohùn lẹ̀ wọ́n ti ẹ̀ràn kámẹ́rà wọ́n ti ẹ̀sọ́ ẹni tí ìyá anybody Nàìjíríà ló jẹ́ bẹ́ẹ̀ pé ìwọ tó bá mọ̀ wípé o fẹ́ wá dìbò fún Obi níbí o jẹ́ tètè ya padà kò sí àyè fún Obi APC nìkan ló lè dì í níbi tá a wà yìí má wá dìbò fún anybody kí ló dé ló ṣẹlẹ̀ ẹgbàá nínú màrógò wọ́n jíbò lọ àwọn MC Dáwèrè ilẹ̀ ní Lagos State Tinubu lásgídì tí gbogbo wa yìí ṣá ó ga gan ni o
wọ́n níṣe làwọn guys kọ́kọ́ dìde náà bọ́ síta nígbà tó lọ ń dìbò àwọn polling unit kan wọ́n níṣe náà kàn tẹ̀ ṣáná tẹ́dò òbí náà kàn tẹ̀ lọ làwọn tí APC wà wò pé kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ ṣe ti wí tẹ́lẹ̀ mi èwo ni òbí ó dáná bí tá a bá dé no APC no ìbò àwọn ọmọ tọ́gì wọ́n ti gbé bò lọ wọ́n gbé bò rà ọlọ́run lọ́sàn-án gangan lójú ayé everybody wọ́n dáná sùgbò wọ́n dàbò sí gọ́tà yéé is that a country bí a ṣiṣẹ́ sọ̀rọ̀ ẹ̀mọye polling units ni wọ́n ti rí election material àìmọye bòmí báyẹn nígbà tí INEC máa wá yí gbogbo ẹ̀ lọ́rùn papọ̀ ní èní eléni láàárọ̀ yìí wọ́n ní àwọn bíi truck àbí nìmẹ́ tó pè tó fẹ́ ní elot àbí nìtẹ̀wọ̀n wọ́n náà fẹ́ fi transport election material àwọn INEC látàbújá sí Lagos State àbí bọ́nà kò lọ wọ́n tún accident nínú Àbújá ń bẹ̀ ẹ gbà mí torí Ọlọ́run INEC ṣẹ̀ṣẹ̀ fẹ́ fi mọ́tò kó kan àbí ó dẹ̀ pé ó ti pẹ́ títí dé Nàìjíríà a jẹ́ wípé Àbújá Lagos ẹgbẹ́ ara wọn ni wọ́n ti sìnkú ara wọn bóyá bíi kákanná ẹsẹ̀ stone throw àbí tí ó bá wá dé bẹ́ẹ̀ léni tí a bá wá rí àwọn most polling unit gan orí rédèrèdè orí rádaràdà ṣẹgbẹ́ mọ furnace part of it àwọn míì wọn ti ẹ̀ jáde ń lò wọ́n ti ilẹ̀kùn mọ́ rí ni àwọn yẹn ló gbọ́n àwọn tó gbọ́n lójú ọ̀pọ̀lẹ́ tí wọ́n dìbò ẹ̀yin tẹ́ ń ṣẹ̀ṣẹ̀ tẹ́ ń jìyà ìyà ń jẹ ní orí ta yín ẹ̀ tó bọ́ síta ẹ fẹ́ lọ dìbò a ní ẹjọ́kòó lé ẹlẹ́jọ́kòó lé anybody tó bá pa àpagbé o waste minus ní tiẹ̀ jẹ́ kò sẹ́nibody tó rán ìyá àti sọ pé kò má bọ́ síta lọ dìbò ìwọ ló fẹ́ kú fún wọn ó dẹ̀ ti kú fún wọn nìyẹn ọ̀run ẹ o bóyá ire ọ̀nà kò káyé ṣùgbọ́n ní tèmi mi ìmọ̀ títí ẹ o Yorùbá nation ti dúró kò sí Nàìjíríà kankan lẹ́yìn kò sí kankan tó ń jẹ́ Nàìjíríà lọ sórí social media kó lọ́wọ́ bó ṣe ń lọ́lẹ̀ wàá rí pé Nàìjíríà is dead finished nothing the only thing tó wà tó kù sílẹ̀ sìn òun ni kóníkálùkù máa lọ oníbàwò ni ó dáa ṣé àwọn pátì tí wọ́n jẹ́ kán dìbò àbí tí orúkọ pátì wọn mísì àbí gbogbo ìbò tó gbó lọ èyí tó dáná sun tó jù sí gọ́tà at the end of it wọ́n wá náà ti ka gbogbo ìbò wọ́n fẹ́ declare winner ta ni wọ́n fẹ́ declare wọ́n ti dé wàhálà ṣẹlẹ̀ ápù ṣẹlẹ̀ pressure ti wà mí ìgbé ìbò ẹ má jẹ́ fẹ́ ìbò pressure ti wà ó ti wà Yorùbá nation yìí ti gbogbo wa ní kò máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ rárá àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́ pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ó yá gbé kájọ gbé kémi gbé kí wọ́n gbé kájọ gbé Yorùbá nation lárugẹ gbé kémi gbé Yorùbá nation ní Ọlọ́run ṣé o ti bá mi subscribe sórí YouTube channel bá mi pe dáàdì mi mọ́mì mi grandma bá mi pa àwọn ọmọ mi pé nephew cousin everything ẹ bá mi gbọ́ ilé ẹ bá mi subscribe ṣé wá ráwọn tó kù tí mi tí ì sọ yẹn tí wọ́n mi dání bá mi jù sí comment section torí mo máa pick ìkan bẹ́ẹ̀ God bless you Yorùbá nation ó ti ṣe é ṣe.